ọmọ nàìjíríà nílé lóko lẹ́yìn òdì gbogbo ọmọ káàárọ̀ òjíire ẹ dìde kẹ́ túyáyá kẹ́ túyàyà kẹ́ máa bọ̀ ní ìkànnì youtube yẹn Samvatis Radio TV ní kẹ́ tẹ̀ síbẹ̀. ẹ wá gbọ́ làbárì ohun tó ṣẹlẹ̀ nípa arákùnrin ajàfún ẹ̀tọ́ ènìyàn eléyìí tó máa ń ṣe gbogbo ẹ̀ lórí ẹ̀rọ ayélujára bí ajere tí dẹ̀ máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú èyí tá a mọ̀ sí Martins Vincent Ozzeh tí gbogbo èèyàn máa ń pè ní Very Dark Man VDM. ìkànnì Samvatis Radio TV lẹ́tí láǹfààní àti máa gbọ́ gbogbo bí ti ń lọ káàkiri bó o náà ṣe mú Very Dark Man kí ni ẹ̀ṣẹ̀ tí Very Dark Man ń ṣẹ̀ tí wọ́n fi nítọ̀ ikú lèrè ẹ̀ṣẹ̀ ẹ gbọ́ àwọn wo gangan ni wọ́n ṣe àwọn òfin tó nípa wípé wọ́n fẹ́ pa Very Dark Man láti bí ọjọ́ mélòó tí wọ́n ti mú kó tó di òní Monday. ǹjẹ́ yẹn mọ̀ wípé àjọ EFCC ló gbé Very Dark Man nínú báǹkì ìfowópamọ́ GT lólùlú Nàìjíríà nílùú Àbújá. ìkànnì Samvatis Radio TV lẹ́tí láǹfààní àti máa gbọ́ gbogbo bí ti ń lọ ẹ bá ń lórí YouTube ẹ tẹ Samvatis Radio TV kẹ́ gbọ́ wọlé subscribe kẹ́ like kẹ́ share kẹ́ comment ẹ jẹ́ àjọ rò pọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà bí fùfú àti kíni ọ̀gbọ̀lọ̀ iṣu àti ẹyin díndín eléyìí tó kó kíní dira wọn lẹ́nu dáadáa àwọn pẹpẹrí pẹpẹ láìláìláìláwù Muhammadu Rasulullahi ọlọ́run mẹ́ta lọ́kan bàbá ọmọ àti ẹ̀mí mímọ́ ìrìwò yàyàgbọ́ àyàtọ̀ mo tó dé káàzà Abídèmí ìsúkú yín náà rèé èmi lọmọ sọkùlọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ onípo àlélu ọmọ alété ìjọba èmi lọmọ yóò bọ́kàrẹ́ yín abára funfun ọkà abára mìnìjọ́jọ́ ẹ máa bá mi bọ̀ ẹ máa bá wa ká lọ. ǹjẹ́ yín mọ̀ wípé Very Dark Man ìlú Àbújá náà ti gbé mo ti sọ ṣáájú wọ́n ní wọ́n ti sọ àwọn ẹ̀sùn bíi mélòó kan sí Very Dark Man lẹ́sẹ̀ wípé ìwọ Vincent Martins Ozzeh ẹnu rẹ̀ dúró o máa ń ṣẹnu ṣọṣọṣọ ò ń ṣẹnu ṣọṣọṣọ ẹnu rẹ̀ bí ẹ ń ṣàdúrà ìrìnàjò àràfà ọlọ́run ọ̀chọ́yìn lọ chọ́yìn bọ̀ wọ́n ní gbogbo èyí tó ọmọ wí bẹ́ẹ̀ bá gbàgbé pé lẹ́nu bí oṣù mélòó àbọ̀sẹ̀ mélòó ni Very Dark Man sọ̀rọ̀ nípa ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó ní ààrẹ ò ṣe dáadáa àti pé ọmọ ààrẹ ìyẹn lọ́kùnrin kó tètè sọ fún bàbá rẹ̀ sọ fún dádì rẹ̀ kó tiẹ̀ tó di pé olórin ṣèwọ́ṣèwọ́ kan àgbọ̀jẹ̀ Idris Abdulkareem náà kọ́ lórin pẹ̀tò ìyẹn Tell Your Papa wọ́n ní gbogbo nǹkan yìí gangan ló di wàhálà sí Very Dark Man lọ́rùn wọn níwọ̀ ìwọ ọmọ sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára bí ajere ọmọ búgbá ọmọ bú àwò ẹnìkan kò fi ẹ́ lẹ́nu kò fi ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ẹnìkan kò fi ẹ́ lẹ́sẹ̀ á jẹ́ wípé kò sẹ́ni tí ọlọ́run ò lè mú ẹni tọ́lọ́run ò mú kò dáwé ẹni bẹ́ẹ̀ sáyé bẹ́ẹ̀ dẹ̀ ní irú ọlọ́run ni ò tún sí irú èèyàn pọ̀ jaburata ó rò ó pé o ti ṣèyí ó mú jẹ Very Dark Man àṣé ọ̀n lọ́ra alẹ̀ ni gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe kíni bí wọ́n ti gbé ìgbésẹ̀ wọn báwọn ẹlòmíràn bá sọ wọ́n ní ìjọba kọ́ ìjọba ni ìjọba kọ́ ló gbé ǹjẹ́ ìgbìmọ̀ EFCC ta lónìí ṣé ìgbìmọ̀ EFCC medical doctor lónìí ṣé àwọn ìgbìmọ̀ agbẹjọ́rò lónìí ṣé olùkọ́ni ni wọ́n ń pè ní EFCC yẹ̀yẹ́ dèsmẹ̀lì rán parọ́ fúnra òtítọ́ yàgò lọ́nà fílẹ̀ fún kì í jẹ̀ fún ẹ mọ̀jì àtàrà wa ohun tó jọun la fi ń wéwọn èèpo ẹ̀pà báyìí ló jọ pósí ẹ̀ lérí torí pé ẹ̀yìn àmùtẹ́ ń wò ìṣeléègbìn orí ìso èṣèbùgbé olóńgbò ojú àtàtà ìsọ̀rẹ̀ ọ̀sán àtòru èṣe ìyè kan ọ̀pọ̀ èèyàn ló ti dìde lórí ọ̀rọ̀ yìí pé Very Dark Man ò ní ṣẹ̀wọ̀n gàgà kó ṣẹ̀wọ̀n bàtà ẹsẹ̀ rẹ̀ ò sì ní ó yà dúró níbẹ̀ tí ó mọ̀ ṣẹ̀wọ̀n òun bẹ́ẹ̀ làwọn kan pariwo síta wípé àṣírí ti tú wọ́n fẹ́ gba ẹ̀mí Very Dark Man kó tó di àyá òní Monday léyìí tí wọ́n ní Very Dark Man Vincent Ozzeh Martins wọ́n ní kò jẹun kò mu ní àkàtà àwọn EFCC ṣe é fẹ́ gbọ́ ṣèbí ilé ìfowópamọ́ Guarantee Trust Bank tá a mọ̀ sí GT ní Very Dark Man lọ léyìí tó fẹ́ gba àwọn owó kan yẹ àwọn àkáǹtì ẹ̀wò yẹ àwọn nǹkan kan wo àṣé ọwọ́ ti kọ́wọ́ ẹsẹ̀ ti kẹsẹ̀ kàkà kí wọ́n fún un lówó wàhálà náà fún Very Dark Man ọwọ́ kan ló kàn rí tí àjọ EFCC dé kí ló kan EFCC nínú pé àìní tí ń búyàn lórí ẹ̀rọ ayélujára bí ajere cyberbullying cybertalking EFCC ní gbèrú ẹni bẹ́ẹ̀ sì bí bá a bá ṣòwò òlú mọ́kùmọ̀kù ni tó kan EFCC ẹ mọ̀jẹ̀ àtànra wa pàrìpàyé pò ẹ mọ̀ pé EFCC ti dàpọ̀ mọ́ DSS àwọn tán gbé Very Dark Man sọ́dọ̀ èsì EFCC ẹ mọ̀ tànra yín àṣírí ńlá rèé ọ̀rọ̀ tí gbogbo yín ọ̀mọ̀ ni mò ń já yín wọ́n ní gbígbé tí wọ́n gbé wọn àwọn méjì náà jọ gbé pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ kan léyìí tí wọ́n fọ́kọ̀ yẹn léde ṣùgbọ́n láàrin 24 hours ìyẹn wákàtí mẹ́rìnléníogún
wọ́n ti fi ọ̀rẹ́ very dark man sílẹ̀ wípé máa lọ lé tiẹ̀ so ẹni a fẹ́ gbé náà la fẹ́ gbé torí pé ẹni a mọ̀ la fẹ́ rí ẹni tá a bá fẹ́ rí àdámọ̀ rárá àti pé ìka tó ṣẹ̀ báyìí gangan ni ọba ń gè so orí very dark man ó ti rò pé òun ti ṣe kí ni ìgbọ̀nsẹ̀ gèlètè òun ti kú òun bẹ́ẹ̀ ń tòun àmẹ́ni tó fi ewé fàràfà ewé pàǹpà ewé pàlàbàbò ohun ọ̀mọ̀ ní gbàgbé wọn ni gbogbo ọ̀rọ̀ yìí gangan ni wọ́n ti wá sọ báyìí pé tọ̀ wọ́n máa rìlíìsì ọ̀rọ̀ kan títí ọ̀sán yìí mọ́ ìyálẹ̀ta léyìí tí wọ́n ní wọ́n sọ ń pa wípé àwọn ẹ̀ṣẹ̀ tí very dark man ń ṣẹ̀ ṣùgbọ́n bá a ti ń yọ́ sóná là ń yọ́ gbọ́ ìkànnì Samvatis Radio TV ti gbọ́ gbogbo nǹkan fẹ́ rìlíìsì ní statement láti ọ̀dọ̀ ìgbìmọ̀ EFCC eléyìí ló mú àwa bọ́ta wípé ká já èèyàn ọmọ Nàìjíríà nílé lóko lẹ́yìn òdì ká já yín bẹ́tà ká mọ̀ sọ ọ́ di létà ká tẹ̀ ẹ́ sí yín létí ká mọ̀ jì ó tẹ̀tì ká gbé yín débẹ̀ ká mọ̀ já yín bọ́lẹ̀ èbẹ́ ti mọ̀ pé torí tí ń la fífì lójú gbọ̀nà ké tí yín má bàa dé sí gbogbo tí ń lọ èépàrìpà yéèpò ṣe rùpọ̀rọ̀ ń wá kéré nú ayé ni ọ̀rọ̀ tẹ́ ń fojú kéré wò yìí ọmọ ju tẹ́yìn rò lọ torí pé wọ́n ní wọ́n tiẹ̀ ń gbìmọ̀ pọ̀ láti ṣe àwọn nǹkan kan bíi májèlé sínú mímu fún àbí jíjẹ fúnnú àkàtà bí ó wà léyìí tí wọ́n ní very dark man kọ̀ wípé òun ò ní jẹ nǹkan kan agbẹjọ́rò rẹ̀ Dèjì Adéyanjú náà sọ̀rọ̀ wípé òun ò sí ilé àmọ́ òun ti ń bọ̀ ní Ràbájì gan léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn kíni gbajúgbajà ní ìlú mọ̀ọ́ká náà ti sọ̀rọ̀ ara wọn ni King Solomon bàbá ní ẹni sùúrù ẹjẹ́ àmọ́ tí ń lọ a mọ̀ pé very dark man yálà ó jẹ̀bi ó jàre kò ní í ṣẹ̀wọ̀n ikú òdẹ̀ ní pa bẹ́ẹ̀ tún gbọ́ BOJ Saidaboj náà sọ̀rọ̀ oníṣẹ́ mọ̀ pé gbà àkọ́kọ́ very dark man tí wọ́n gbé kọ́ yìí wọ́n ti gbé erí táwọn dìde fún un nígbà wọ́n dìde fún tán fi ilẹ̀ tán àti sọ wípé gbogbo ẹ̀yin èèyàn ẹ ṣé o kó máa kọ́kọ́ lẹ́yọ kọ̀ọ̀kan kó máa fi dúpẹ́ ó ní very dark man ò ṣe bẹ́ẹ̀ nídìí èyí òun ò ní sọ hó àti há àti hí ibẹ̀ làwọn èèyàn ti ń tààgì ọ̀rẹ́ mi inú kan tó jẹ́ pé ọ̀rẹ́ very dark man nínú olórin ṣèwọ́ṣèwọ̀ yẹn David Adeleke Davido èyí tí Davido tí sọ nǹkan kan wọ́n ní ẹ̀rí nǹkan bí Èdùmàrè mọ́ ṣe wá ní use and dump nígbà tó fẹ́ ta álbọ̀mù èyí tó gbé jáde tó pè ní 5 ẹni very dark man ló fi polówó ẹ̀ ló bá ta ní báyìí very dark man ti wà nù ìṣòro Davido lè ṣe kíni Davido tí sọ hó kì í sọ há kì í sọ bí ṣe é fẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ń lọ bẹ́ẹ̀ wọ́n ní báyìí ìgbìmọ̀ EFCC ti ní àwọn ó gbé àwọn ẹ̀sùn jáde léyìí táwa ti kẹ́fí pé ẹ̀sùn tán fẹ́ fi kàn án ní tí wọ́n ní very dark man ṣe wọ́n ní ẹ̀sùn wípé ìmọ̀ ṣẹnu ṣàkàṣàkà ìmọ̀ ṣe bí èyí pé òun lòun mọ̀ọ́rọ̀ sọ ṣé very dark man máa ṣẹ̀wọ̀n ni àbí kò ní ṣẹ̀wọ̀n ọmọ Nàìjíríà ẹ̀jẹ̀ àfetílẹ́kọ̀ọ́ ká jókòó ká fi ìdílé àpótí etí wo ò ní gbọ́ láburú bẹ́ẹ̀ ni ojú wo ò ní ríbi ní Ràbájì gan ní rẹ̀gẹ̀dẹ̀ fín ẹ̀jẹ̀ á máa wo bí ti ń lọ ẹ̀jẹ̀ á dẹ̀ máa bá a bọ̀ bá a lọ torí pé ní bá a lọ ló bá a là kò ní bá a kú lọ́dọ̀ tiwa ń bíbí ìkànnì Samvatis Radio TV náà lẹ́tí ń láǹfààní àti máa gbọ́ bí ti ń lọ ẹ bá ń lórí YouTube kẹtẹ Samvatis Radio TV ẹ subscribe kẹ like kẹ share kẹ comment kájọ rò pọ̀lẹ̀pọ̀ bí ẹ̀gúsí àti ẹ̀bà bẹ́mi ṣe tẹnumọ́ orúkọ mi ò yípadà lẹ́ẹ̀kan sí Abídèmí Yusuf yín náà rí èmi lọ́mọ sọ̀kùrọ̀rọ̀ kó gbóhùn lé ọmọ onípò àléélù ọmọ alété ìjọba ọmọ yẹn ọ̀bọ́kàrẹ́ yẹn abara funfun ọkà abara mìnìjọjọ sẹ́ẹ̀lẹ̀ mọ́ bí bá tún ṣe ń lọ àmọ́ gbé yín débẹ̀ àmọ́ very dark man kò ní í ṣẹ̀wọ̀n ẹ̀rẹ̀ gbọ́ bẹ́ẹ̀ làyọ̀ táwọn ọmọ Nàìjíríà ń pariwo ìgbìmọ̀ GT Bank pìtìpìtì ti báwọn òṣìṣẹ́ wọn lójúpọ̀nà wípé wọ́n ní ẹ̀rù ti ń ba àwọn náà kódà gbogbo àwọn ọmọ Nàìjíríà ti ń lọ bíi averagely ká ní bíi 50% ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú ọmọ Nàìjíríà ti ń lo GT Bank ni wọ́n ti ń sọ pé sẹ́ẹ̀ orúkọ wọn ti kúrò ní GT ó ti di jìbìtì báǹkì àwọn kan tiẹ̀ ń kán káàdì ìgbowó ATM wọ́n ti ń kán wọ́n ti ń dáná sùn táwọn kan ń close àkáǹtì wípé àwọn ò lo GT mọ́
àbọ̀dé ilé ìfowópamọ́ ni wọ́n. ẹ gbọ́ ṣé GT jẹ̀bi àbáre ni? ẹ fún wa ní ìṣẹ́jú díẹ̀ ká tó fún yín ní apá kejì ń pọ̀rọ̀ very dark man. ẹ gbọ́ ẹ mọ̀ bá wa ká lọ. Samvatis Radio TV òun ló lè ṣe é. Ó dàbọ̀.